àfáà rẹ̀ lọ jáde sí báyìí àfáà rẹ̀ lọ sọ pé tó bá fún lésì yóò fi ilé tó bá fún lésì yóò fi ilé àfáà ó fi ilé lọ́dọ̀ ọmọ kí gbogbo ẹni tẹ́ ń bílẹ̀ mùdírù wàláhì ẹ̀bẹ̀ wàlá lóòótọ́ bàbá lè sọ ọ̀rọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ sì ni àtúnlé dáwọn lẹ́bi ọ̀rọ̀ tó sọ tó pọ̀ jù torí wípé ìwọ kọ́ ni wọ́n bú ní nǹkan ó jọ kí bá ṣẹlẹ̀ sí wọn náà yóò bá sọ pé ní ìjà ọba ọkùnrin làwọn tó bá ṣẹlẹ̀ kí wàá ló burú bẹ́ẹ̀ táà ní gbélé kò tí ì bá ọ yóò bá ní káyé bá ń tojú àgbàgbàjẹ́ tí bá ń tojú àgbàgbàjẹ́ àyèmọ̀ wá wọn ìjà tí wọn láàrin méjèèjì yìí àyèmọ̀ wá wà wọn lórí ìdọ́nà àtàwọn olórí ibẹ̀ ṣé ká sòótọ́ fún lọ́la akọ wà láwù ká àdàmú wáyé káwá sọ pé ń jẹ́ tí Sheikh Abdulmumin Muhammad Raji bẹ̀rẹ̀ tafsiri ní 2024 káwá sọ wípé àlejò ọ̀ràn yìí ọ̀dọ̀ Sheikh Abdulmumin lọ́lọ́ bàbá báwo ni wá sí oṣù ìrìnjọ náà kẹ́nà wo live kí Sheikh Abdulmumin kan wá kí dáadáa kí agbàlejò yẹn ńlá láàrin wá ń bí kí wọ́n wá wọlé kí Sheikh Abdulmumin Muhammad Raji tí wọ́n á nítọ̀ ẹ sọ̀rọ̀ kán gbé máìkì fún wọn mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo mo kí gbogbo àwa tí a pe àkíyèsí lọ́nà kan àbí kejì lórí episode 1, 2, 3 and 4 mo ráwọn tí lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n agree òkè àfa òdodo ló sọ wọ́n ní ṣùgbọ́n tó dé tí mò ń fẹ́ lo gbólóhùn olóyè ọba fẹ́nìkan tí mò ń lo mọ̀bílù mẹ́gàsì fún ẹnìkan eléyìí lọ́pọ̀lọpọ̀ wọ́n kọ̀m̀pléènì lórí pé kí a yọ gbólóhùn olóyè ọba kó bẹ́ẹ̀ káfẹ́ kan dákòrò tí wọ́n jẹ gan tọ́ bó ti ṣe wípé bóníkálukú tí wọ́n ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so bẹ́ẹ̀ mi ṣe ronú tèmi ó lè mọ́jọ lọ́pọ̀lọpọ̀ ṣe ronú tiwọn ìrònú tèmi tí mo sì fi ń lo olóyè ọba òun ni pé mi ò fẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kọ́tàbù kórè àjà tí wọ́n wà torí èèyàn gbọ́dọ̀ jẹ́ orúkọ tí wọ́n ń jẹ́ olóyè oyè tí wọ́n gbà ń gan kéèyàn jẹ́ ká wá bá irú àwọn ìṣesí tá à ń sọ púpọ̀ dáa tó wà lọ́wọ́ wọn yìí ká bá lọ́wọ́ wọn ní ìṣẹ́fẹ́ fi ẹ̀rẹ̀ yí orúkọ yẹn ìyóò ní ọ̀jẹ́ kí n máa lo gbólóhùn oyè tí bàbá wa náà wà afá wa ni wọn tó bá dásìkò tí màá lo oyè wọn màá lò dáadáa ṣùgbọ́n mẹ́sìkì afẹ́ká gbóyè ọ̀pọ̀lọpọ̀ àlàtì gbóyè sọ ọlọ́run sàn wá ní ẹ̀sán olóore náà àwọn kan wá béèrè ní àwọn béèrè wọn tó ń béèrè wípé ṣé nǹkan tí bàbá wa náà olóyè ọba tí wọ́n ṣe nípa pé wọ́n rí èèyàn tó ti ṣàìdá sí wọn rí bàbá sì gbé bínú mi fún wọn wẹ́kọ̀ ọmọ ẹ̀ sí wọn gba wọn kí ló burú mbẹ̀ mo níbẹ̀ ni kò sí tó burú mbẹ̀ Islam náà pèpè lọ síbi kí a ṣe kí ni ká lẹ́mí àforíjìn tí yóò bá lẹ́mí àforíjìn kì í ṣe mùsùlùmí gidi ṣùgbọ́n bákan náà Islam gbé òfin ìdájọ́ lórí wípé ẹni tó bá ṣàìdá ká bá a wí kì í ṣègbà tí wọ́n wá léèyàn kiri náà máa wá túbá gbọ́ mi yé tó bá ṣe pé ẹni yìí ká ní kó tó di wípé òun náà torí bíkọ́sì ẹni yìí nì nígbà tó ìlú èbó ògbé mọ́ wọ́n fọwọ́ jókòó sí Nàìjíríà ó sì fẹ́ máa ná owó tó kójọ látara ìgbà lórúkọ jẹ́ àwọn bàbá yìí nírọ̀rùn tó fi ó gba omijé lójú àwọn ọmọ wọn. ṣẹ́rí ẹlòmíì ń bẹ lórí blue happen tó ṣe pé àkàndakọ àlejò ọ̀ràn ọmọ agbẹ́bí kí ni àlejò ọ̀ràn àwọn èèyàn ti dákọ̀ àlejò ọ̀ràn fún yín wọ́n dà comment section ẹlòmíì wọn ń béèrè pé kí ló ṣe gan tọ́ ọ bá gbọ́n tó ṣe ìwọ fúnra ara rẹ ó mọ dájọ́ rẹ wípé bàbá wo lórí ọba ẹni tẹ́ ẹ gbà yìí wallahi aburú lẹgbàá lálejò mo wá fẹ́ nìkan ní example méjì example àkọ́kọ́ òun ni pé mo ní afáwa Sheikh Abdulmumin Muhammad Raji ọ̀kín gbogbo alamọ̀ pé láti 2023 làfà kò ti sí pẹ̀lú bàbá wo lórí ọba mọ́ gẹ́gẹ́ bí adáná sí abẹ́kọ́ ni afáwa Abdulmumin Muhammad Raji ọ̀kín wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jánásì wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wá àṣẹṣẹ́rì tí wọ́n náà bóyá 2024 bóyá tí wọ́n ń lò tó kò ní kan sọ wípé àfàmúrò ń bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni because ọ̀dà àfàwà Sheikh Muhammad Raji Abdulmumin wọ́n bẹ̀rẹ̀ tafsiri ẹgbẹ̀ orí dáadáa ní 2024 ṣé mo wípé ẹni yìí ọlọ́lẹ̀ kí olóyè ọba 2025 àbí yẹn pé Sheikh Abdulmumin Muhammad Raji wọ́n ti bẹ̀rẹ̀ tafsiri tí wọ́n náà ó wá jẹ́ wípé tafsiri Sheikh Abdulmumin Muhammad Raji òun ni ọ̀daràn yìí lọ́rẹ̀ kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní 2024 tó bẹ̀rẹ̀ tafsiri yẹn kó lóun ní kọjá òun fẹ́ gbọ́ lẹ́kṣọ̀ Sheikh Abdulmumin
ìbéèrè mi ni o kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ ní kí lẹ ìgbẹ̀gbọ́n fara yóò pé yóò ṣẹlẹ̀ tí bàbá kẹ́lẹ́ gbé life gbogbo aláṣẹ pé aáwọ̀ ń lọ láàrin àwọn méjèèjì kò sí àjọṣepọ̀ kan tààrà mọ́ ṣáájú níbi kéèsì yìí ní example tí mo fún ẹ nìkan mo ní ẹ jẹ́ ká gbé àwọn méjì kan sí ẹ jẹ́ ká gbé àwọn méjì kan sí pọ̀tọ̀ ẹ jẹ́ àgbà orí ọba sí ipò ọba ọmọdé olùmọ̀ mẹ́ríkàsì ẹ wá jẹ́ á gbé bàbá wa Sheikh Abdulmuhammad Muhammad Raji ọ̀kẹ́ ajánásí àgbà tẹ́lẹ̀ ẹ jẹ́ á gbé sí wọn sí ipò olóyè kó wá jẹ́ wípé bí ọ̀gbẹ́ni àlejò ẹ̀rọ yìí ṣe bá owó kan bàbá mufti jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn subhanallah ṣe rí bàbá wa olóyè ọba ọ̀pọ̀lọpọ̀ ìmí ló jẹ́ wípé wọ́n di ọ̀tá ẹni yìí torí ti kò ṣẹ̀wọ́n àwọn ọkọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ọmọ gbòdìdì olóyè ọba ńláńlá nílùú ti wà àbọ̀ máa fa àbùkù wọn yọ ọmọ fi wọ́n wọlé ọmọ yẹyẹ wọn ìlọ̀pọ̀lọpọ̀ ọmọ mọ́kàsí ni ẹni mẹ́rin sí mọ́kàsí so but wọ́n jáde ńjọ́ náà láti gbìjà bàbá yìí jẹ́ nígbà ní 419 wọn ní gbogbo ẹ̀ pé gbà wo orí ojú olóńgbò bí ojú wọn ti ń pè wọ́n màálù níjọ́ náà ṣe gbogbo àwọn yẹn náà effort wọn níjọ́ náà ẹ ti render useless àpòjú yìí ti ń bá bọ̀ káwá sọ pé ń jọ tí Sheikh Abdulmuhammad Muhammad Raji bẹ̀rẹ̀ tafsiri ní 2024 káwá sọ wípé àlejò ọ̀ràn yìí ọ̀dọ̀ Sheikh Abdulmuhammad lọ́lọ́ bàbá báwo ni wáá sí yóò ṣe rí ń jọ náà kẹ́mọ̀ wo live kí Sheikh Abdulmuhammad kan wá kí dáadáa kí agbàlejò yẹn ńlá láàrin wá ń bí kí wọ́n wá wọlé kí Sheikh Abdulmuhammad Muhammad Raji tó wá nítọ̀ ẹ sọ̀rọ̀ kán gbé máìkì fún wọn kán máa wá sọ pé àwọn di kéèyàn rí ni àwa àti tiwájọ wà bàbá báwo làwọn ọmọ ìjọ yìí ṣe fi ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ní ó bèèrè ìbò wípé àfá àwọn Sheikh Abdulmuhammad Muhammad Raji wípé àwọn ni wọ́n lọ ń download gbogbo tí wọ́n mú lé fún ó fẹ́ káwọn èèyàn gbọ́ àwọn gbọ́ mi yé o ẹ gbọ́ mi yé dáadáa o ẹ rí wípé àfá àwọn Sheikh Abdulmuhammad wọn ò ní fọkànbalẹ̀ mọ́ látọ̀rọ̀ ìjọba kò sí tí àwọn ọmọdé lè láyé wọn lè rọlọ́pàá ó sì dáre ṣé ìgbà yìí kódà gbogbo àwọn aráàta náà kódà gbogbo mọ̀ríkàzí gbọ́dọ̀ tó mọ̀jà tó wọ́n fi ájìmọ́ mi ájìmọ́ mi ìlú ṣe ìbọ́s mo àtàdàbíyà gbogbo ibi ni wọ́n ti mọ̀ ta ọ̀fà wọ́n ti àfà ṣàbọ̀mí wọ́n fẹ́ lè fìdí lẹ̀ mo ṣe àlejò gbà lóòótọ́ ilé ìtẹ́ yìí gbà tẹ́yìn tó wá ń lo báńkó gbọ́dọ̀ àti tó yẹ kẹ́ ẹ ṣe ó yẹ kẹ́ ẹ ti tender apology àṣìṣe ni o kò sẹ́dá tí o lè ṣe mistake àmọ́ kí wọ́n sọ pé mo right ẹ correct yẹn ní ẹ̀ka òyìnbó yìí kí ló burú ń bẹ̀ àlejò tó jọ wá àlejò tó jọ wá ṣe mọ̀ bá àlejò yẹn bàbá mi lè wú àti adégbówà ẹ̀jẹ̀ mẹ́sàn-án kù yẹn náà wà ṣe mọ̀ pé o ò sí lórí ọwọ́ kan náà abẹ́ẹ̀kọ́ ni ìjà ìwọ́jú mi ò ní ìjọ láàrin wọn abẹ́ẹ̀kọ́ ni kí mọ́lámù láti lè wú kí wọ́n wá ṣe lecture lẹ́kọ̀ọ́ ǹjẹ́ Ustaz Jamiu Adégúnwà kọ́ wá lóun fẹ́ gbọ́ stage òun náà fẹ́ lọ lè kí wọn ṣe ìpọ́n sí kẹ́rìkì ọgbà àwọn jama ṣáàdì bò ní ṣẹlẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ ìpẹ́ yí àwọn èèyàn ọ̀rọ̀ ìṣẹ́ kíni kì í pẹ́ yí àwọn èèyàn so ló fi jẹ́ wípé gbogbo ẹni tẹ́ blame mùdírù wàláhì ẹgbẹ̀rún wàlá lóòótọ́ bàbá lè sọ ọ̀rọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ sì ni àtúnlé dáwọn lẹ́bi ọ̀rọ̀ tó sọ pọ̀ jù torí wípé ìwọ kọ́ ni wọ́n bú ní nǹkan ó jọ bí bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ síwọ náà yóò bá sọ pé ní ìjà ọba ọkùnrin làwọn tó bá ṣẹlẹ̀ kí wàá ló burú mẹ́ta nígbélé kò tí ì bá ọ ìjọ tí nǹkan bá wọn yẹn bá bá ọ tí wọ́n àgàtà jókòó títọ́ bá rí ibi jókòó ń bẹ̀ tí wọ́n tó bá wọn yẹn wá bá ọ ìjọ ọlọ́mọ yìí ìjọ ọlọ́mọ pé bàbá yóò bínú tó bàbá yóò ṣe kí ni bàbá yóò tí ì bínú tó sí onídìí èyí bàbá wa ẹ gbá ẹbí lẹ́bi ìmọ̀ràn mi fún yín nìyẹn kí ló sì yẹ kí àwọn ọlọ́ àwọn ọba àlọ́ ní í ṣe lórí ọ̀rọ̀ yìí wọ́n pè ẹnì kínní wọ́n pè ẹnì kejì bàbá ẹnì kínní tí ń jẹ́ ọmọ kí sí wọn nílé ẹnì kejì never never sọ pé kí àáfà ó sọ̀kalẹ̀ kọ́ bẹ ọmọ kí wẹ̀ ẹgbẹ́ yìí kọ́lá kì í sàṣà lọ́rin ní pé inú àṣà wa kí àáfà ó sọ ọmọ kí gan ọmọ kí ni yóò bẹ̀bẹ̀ pítọ̀
bí n bá sì bá kọjá yìí náà ní ìníṣẹ́ yìí ìyẹn tó ọmọ kéwú bá gba ara rẹ̀ lọ́mọ kéwú gbọ́n mi ní máa ṣàlọ́ ní mẹ́gàmù ṣùgbọ́n ìrò páwọn èèyàn wá fẹ́ ṣe léyìn lọ rẹ̀ ó yẹ kí wọ́n pè wọ́n ìwọ kódà yẹ kẹ́ sọ fún lóye ọba gan wípé kí ló dé àfáà rẹ̀ lọ jáde sí báyìí àfáà rẹ̀ lọ sọ pé tó bá fẹlẹ́sì yóò fi ilẹ̀ tó bá fẹlẹ́sì yóò fi ilẹ̀ àfáà ó fi ilẹ̀ lọ́dọ̀ ọmọ kéwú táwọn náà sì dálé kéwú lẹ̀ táwọn náà sì dá ilé kéwú lẹ̀ tí wọ́n sì ń bomi rin láti ká tẹ̀sùbà lórí ẹ̀ so eléyìí ó yẹ kí gbogbo àwọn olóyè lọrin kí wọ́n dìde lórí Yorùbá ní táyé bá ń tojú àgbàgbàjẹ́ tí bá ń tojú àgbàgbàjẹ́ àyìnbó wá wọ̀n ìjà tí wọ́n láàrin àwọn méjèèjì yìí àyìnbó wá wà àwọn olóyè lọrin àtàwọn olóyè bẹ̀rẹ̀ ṣé ká sòótọ́ kó lọ́la hápá wà láwùí ká àdàmú wáyé sì lè ẹgbà ní kí ẹni tí wọ́n gún lọ́bẹ̀ ń kùn tí wọ́n tún fi ata gbóná tí wọ́n fi rẹ̀ fún lè ní kó sọ pé sọ́rí o lè ní kó sọ pé sọ́rí o lè wí ẹ̀ nǹkan ẹ̀gbìn fún lóòjì tó mọ́bìnú kò sí tó lè bí ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ ni tí ó rọ bí mi ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ bàbá mòdúrù lásìkò yìí ó dàbí ẹni tí ó rọ bí mi olórí ibú ni ó ẹlẹ́wọ̀n gángan tí òun gan mọ orú nira tí ó ń pàṣù ló wà máa wí ọ̀rọ̀ ló mọ̀ bí ọ̀rọ̀ pẹ̀lú ìgbà tí ń ṣe ẹ̀yin kọ́ nìkan ṣe ẹ̀yin lẹ́kùtọ̀ ìwọ tó jẹ́ tọ̀ bàbá tó wá jẹ́ olóyè ọba ẹ̀ wàá sọ fáwọn pé àfikọ́ bèbè ọ̀sẹ̀ o tó bá wá sọ pé ọ̀sẹ̀ ṣé bàbá ti yẹ ní sọ́kàdà kẹ́ni yìí gbọmọlẹ̀ lórí social media pé gẹ́gẹ́ gbogbo ẹ bá fà rẹ̀ lọ́sẹ̀ ṣé ẹni mòdèrò tí ìyẹn gbé pampasì lé ìwé báwọn àdáhìlá ìlànà kẹ́yìn sọ pé ṣáà bàbá òfò ó bí ọmọ òfò kalẹ̀ kẹ́yìn sọ lẹ́nu rẹ̀ èyí tí ìbí kankan wípé bí n bá kàn sọ wípé àfà iṣẹ́ Ádámù pé àfà ni wọ́n kì í ṣe àfà Islam kẹ́yìn pẹ̀lú ara rẹ̀ wí báyìí wípé ṣé kájà bó kó orí burúkú ẹ̀ wá láti lọ wá kó wá sílẹ̀ Yorùbá bí ìyẹn ní kankan ní nǹkan máa ń wo kó láti ń bá tẹ̀fẹ́ ṣe gbọ̀ndá ni kí n sọ fáyé pẹ̀tọ̀ gbóló ìwé lẹ́nu yìí bí ń pàṣẹ Adam Abdullahi Al-Aluri kákan ní ọ̀nà comment section kọ́kàlù kó máa sọ gbóló ìwé nǹkan tí ọmọ tí bàbá rẹ̀ sì ní àgàmbẹ̀ láyé tẹ́tẹ́rẹ́ lè bàbá tó sì jẹ́ ọmọ ọkọ tí sọ máàlì tó máàlì lẹ́rìí kẹ́kọ̀ọ́ nípa ìdáwọ́ tàṣọ tí ò ní kó rojú olómọ ẹsẹ̀ àgírí olómọ alákìdá tí ọ̀dà àgírí tó ti pèsè kí ni ti bàbá ẹ̀ tẹ́tẹ́ bó o ṣe ń hàn án ha bàbá ẹ̀ mọ́ wípé ẹni ọmọ mọ́kí lẹ́lẹ́ tó ń yẹ o ilé tó ń gbé ní o ilé tó wá balẹ̀ ìbájẹ́ ní o káàsì rí wípé ẹni tí wọ́n gangan bá rìn ní tẹ́ẹ̀jọ́ rìn gangan tó jẹ́ ọ̀gá rẹ̀ tí ń sọ pé ìṣọ́ bẹ́ẹ̀ máa tẹ́wọ́ lórí ọmọ gún wọn ọ̀tá àlọ́rin ni wọn. ẹgbẹ́jọ́ tí àáfà wa Al-Fulani tí wọ́n gbẹ́ nìyí ṣé bọ́ọ̀ lọ́rọ̀ rẹ̀ sí mi ọ̀rẹ́ mọ̀ bó àwọn àfà lọ́rin mọ̀ bó àwọn àfà lọ́rin àfà kọ̀ wá sẹ́ni tí wọ́n lè bọ́mù tó sẹ́ni tó ga jù lọ nínú àfà ṣé wà níbi kọ́lọ́gà bí Sheikh Adam Abdullahi Al-Aluri wọn ládé owó ẹ̀ ń ṣáì jù ó sì ní onípa káàkiri gbogbo ilẹ̀ Áfíríkà yìí bàbá wọn wá ní kó fàyà yàkúyà góòdì tiwa góòdì tiwa àwọn ọ̀tá Sheikh Adam náà wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ní sọ̀pọ̀tì àwọn ń gbà ní sọ̀pọ̀tì pé ìsúnmẹ̀ pé súnmọ̀ náà pariwo súnmọ̀ ní àwọn alábùrù sí burúkú àwọn ẹ̀já ti jàti wọ́n wá ń kún wọ́n láti ọkọ̀ náà wípé ní ìṣẹ̀rẹ̀ ni pé àti Sheikh Adam àti bàbá tí ẹ̀yìn jẹ́ ọmọ kéwú ẹ̀ tẹ́ẹ̀fẹ́ takò Sheikh Adam àwọn méjèèjì àwọn fẹ́ pa wọ́n rẹ́pọ̀ ṣùgbọ́n méjèèjì ò ṣe parẹ́ pọ̀ lẹ́ẹ̀kan náà àfi káfí kan bù kan kíkan olù kan ó kó wa kájọ fún nìkan kábọ́wá wọ́n nìyẹn káwá wọ́n àwọn náà padà géèmù tó bá wọn pílẹ̀ nìyẹn sọ bàbá wa Mufti ẹrù tí àwọn tó ṣe wípé wọ́n ṣe wàhálà ẹrù tí àwọn tó tẹ̀yìn rólé fún yíyí tẹ̀yìn gbà lónìí àwọn kan lọ́ra kalẹ̀ fún yóò ẹ̀ríkan ni wọ́n ṣe òní lákàlì mú kọ́ ọlọ́run tí wọ́n ní ṣé Abubakar fún wa ṣé Abubakar ò ṣe dàbí tí ìgbà táwọn ìṣọmọ tó ń Sheikh Adam ní táwọn náà bá tó lọ kí ó lọ Sheikh Adam lọ tí wọ́n gba ìmọ̀ ńbẹ̀ tí wọ́n tẹ̀lé bá tí wọ́n àbá ó súnmọ́ káàkiri tí wọ́n náà gún kejì báwọn lọ ọmọ wọn ò ṣe dàbí so ìmọ̀lẹ̀ méjì lọ pàdé lọ́dọ̀ yẹn ṣé ọ̀dà example àwọn méjì mọ́ ẹni ọdún fún alẹ́ example ẹlòmíì àbí example ẹlòmíì afá wa ẹ má bìnrin ọkọ̀ tí yín náà afá wa Ustaz Mas'ud yẹsẹ̀ àdúnáka gbogbo alamọ̀tò nígbà tí jàgbóná láàrin Adabi àti Markazi gbogbo alamọ̀tò tí a fẹ́ yẹsẹ̀ àdúnáka wí nípa bàbá Alhaji àgbà ààrẹ ẹ̀kọ́ ni kọ́lọ̀ kọ́ bá foríjì wọn àti gbogbo ẹ̀rọ lápapọ̀ kọ́lọ̀ sì bá wa sàmójúkú fún afọ yẹsẹ̀ àdúnáka. àfá àníjọ́ náà tó wí
lẹ́yìn ìgbà yẹn kí a wá rí ọmọ àdàbíyà kan kó wá fẹ́ kí ẹ sọ̀rọ̀ wá kọjá níwájú bíi tẹ̀síìrì rẹ̀ kí ẹ sọ̀rọ̀ òun fẹ́ yàgbọ́ tẹ̀síìrì kí ọmọ àdàbíyà yẹn sì wá kọ́ ọmọ ẹ̀sẹ̀ lónàkà kọ́ wá wọ́kọ̀ ẹ̀sẹ̀ lónàkà àtà ọgbẹ́ máa ń sọ̀rọ̀ máa sọ̀rọ̀ pẹ́tọ́ àwọn àdìpé ń hùn sọ̀rọ̀ kọ́kọ́ àdàbíyà mọ̀ wípé ẹni tó bẹ́ẹ̀ ní gbogbo jẹ́ mọ̀lẹ́fìkì láàfin ìfẹ́ ni sọ fara jágbá tó sọ fún bàbá wa àwọn bá gbàlá ní ìfẹ́ gbogbo ilé ìbínú ó sì wá jẹ́ pé iṣẹ́ kàádà mọ̀lẹ́ ẹ̀fẹ́ ìṣòdodo ẹjẹ́ sòdodo